Tótó rẹ̀ Ọlọ́run àkọ́kọ́ Ọlọ́run kẹ́yìn. Àpáta ńlá ọ̀rọ̀ ńlá ohun ńlá. Ọba tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rọ́ Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Ẹ̀yin lọ́pẹ́ tọ́ sí ẹ̀yin nìyí tọ́ sí ẹ̀yin ni ọba alápàdúpẹ́ aláyèdúpẹ́. Àpáta ọ̀run ọ̀rọ̀ ọ̀run. A lè wí lè ṣe nínú sánmọ̀ òun lẹ̀. Ọba tí ń gbé nínú àlìárà sí ẹ̀. Ọ̀kan ṣoṣo tó mọ̀ mí, ọ̀kan ṣoṣo tó mọ̀ mí. Ọ̀kan ṣoṣo tó mọ̀ tí ń fẹ́ jẹ́, ọ̀kan ṣoṣo tó mọ̀ tí ń fẹ́ dà. Ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo fọpẹ́ fún ẹ, mo fi ìyìn fún Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Ọlọ́run Olódùmarè ọba mi Òṣùmàrè, ìwọ làlìmọ́lẹ́kù, ìwọ làlìmọ́mínú. Ọba tó ní gbogbo ohun tó ń bẹ. Ìwọ lọ́pẹ́ tọ́ sí. Mo gbé ọ̀gá lórí gbogbo àwọn olólùfẹ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo ojú, gbogbo ọkàn tó ń wò mí. Àánú Ọlọ́run yóò wọnú ilé ẹnì kọ̀ọ̀kan yín. Àjíǹde ara máa jẹ́ gbogbo yín. Ẹ níwájú jẹ mímu tì. Ọ̀nà yín ò ní dí. Ayé yín á dára. Wọ́n ní gbẹ̀dẹ̀ ní rọ kókò lágbàlá. Ayé gbogbo yín ara tù yín. Ìjẹ́lẹ̀ ní mo ṣèbà fún gbogbo ẹ̀yin màmá pẹ̀lú bàbá. Mo ṣèbà tẹ́yin tọ́lọ́run Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè ọba mi Òṣùmàrè tó kólé ayé lé lọ́wọ́. Mo ṣèbà gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin àfáà. Mo ṣèbà gbogbo ẹ̀yin onígbàgbọ́ lápapọ̀. Mo ṣèbà gbogbo ẹ̀yin ajẹ́wé ajẹ́gbò. Mo ṣèbà gbogbo obìnrin àtọmọdé àtàgbàlagbà. Lẹ́ni ẹjọ́ ojú mi ṣe. Ó tó bí ọjọ́ méjì kan sẹ́yìn, bóyá láti bí ijọ́ mẹ́fà kan títí wá di àyá ìní tí mo ti wá sórí nẹ́ẹ̀tì gbẹ̀yìn. Ṣùgbọ́n lẹ́ni mo tún dé bí mo ṣe ń dé. Alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ ìní. Rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìlú Èkó ní race course. Nítorí ó ń bọ̀ àwọn Yorùbá ní àwọn ládẹ́ẹ̀dẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀, ẹ̀yin ọmọ kóòtù kórọ̀, ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ẹ bá tẹ́tí bẹ̀lẹ́. Kẹ́ ẹ gbé àpótí, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀. Mo ṣẹ̀ mọ̀ pé lóòótọ́ gbogbo orin wa, petition wa tá a sáìn kọjá. Mo ṣẹ̀ rí pé lóòótọ́ ni petition yìí ó làmìlaka, ó milẹ̀. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe kò kárí. Ká gbé wọn. Ká gbé òṣùbà fún wọn. Ó bẹ̀rẹ̀ látorí bàbá wa Professor Banji Akíntóyè dórí bàbá wa Professor Adéníran. Wá dórí ẹni náà òòṣà mọ́lẹ̀ owó bàbá Dámì. Wá gbéra ó wá dọ́dọ̀ màmá wa Onitiri MKO Abíọ́lá. Ká sì máa wò kúdí owó ọ̀run rí ẹ bàbá.
ìjẹ́ gbogbo ìgbà tí màmá wa Onítìrí bá ti lè wá sórí íńtánẹ́ẹ̀tì níbi ọjọ́ bíi mélòó kan àwọn pìrìsẹ́ńtà wa kan wọ́n gbé màmá wá sórí íńtánẹ́ẹ̀tì láti Turkey àti ní UK. ńgbà tó tún di ní ìrọ̀lẹ́ àná kó tó tó ìrọ̀lẹ́ àná ohun tí màmá gbé jáde ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn lénìí tàbí bí ọjọ́ mẹ́rin sẹ́yìn lénìí ohun yẹn jálé ó jáko nítorí pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè kò sẹ́dá alààyè kan tó mọ ibi tó lè já sí. Ìbẹ̀rù bójó ó mú àwọn èèyàn yìí. Ìbẹ̀rù bójó mú ìjọba orílẹ̀-èdè location 419 ìlú Nàìjíríà. Ìbẹ̀rù bójó mú wọn. Wọ́n sáré kìtìkìtìkìtìkìtì. Wọ́n sáré kàtàkàtàkàtà. Wọ́n kó oríṣiríṣi pósítà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lánàá pé wọ́n kó lọ sí restores. Wọ́n lọ lẹ̀ gbogbo pósítà yìí káàkiri. Ó wá jẹ́ ìyàlẹ́nu ńlá kan fún mi. Ìjẹ́ ìlú Èkó jẹ́ ìlú Fúlàní àbò jẹ́ ìlú Haúsá. Sórílẹ̀-èdè wọn ni àbí láti Kaduna bọ́dẹ̀ jẹ́ láti Katsina láti Òkè Ọya. Àwọn ará bí yóò ṣe ní ìtìjú. Ṣé wọ́n gbàgbé pé àkókò tá a wà yìí ó ti yàtọ̀ sí ayé ìgbà tẹ́nìkan lè lọ kógun jẹ́ nìkan kí United Nations tó dá sí. Ṣùgbọ́n nǹkan tó ṣe mí ní kàyéfì nítorí pé a fẹ́ jọba ká lọ dọ̀bálẹ̀ fún ara ṣe báwọn ọmọ Yorùbá lápapọ̀ rí ohun tó ṣẹlẹ̀. Ṣebí gómìnà Sanwó-Olú ṣebó orí tú tí à ń bọ̀ nípa àti Fáṣọlá tí gómìnà Fáṣọlá tó pa ṣebó orí tú tí à ń bọ̀ dé tó pa ní bí ò bá dé bí gómìnà bí Sanwó-Olú ò bá tẹ̀ rí nǹkan kan á rí rògbòdìyàn tó ṣẹlẹ̀. Ní Ìkòròdú ní àkókò táwọn militant tó fi bẹ̀ ṣe base tó bẹ̀rẹ̀ wàhálà tó bẹ̀rẹ̀ sùrùtù à ń bọ̀dé dìde togun-togun ó dìde ti ìjà ó rí i pé ó dá owó wàhálà àti ìdààmú dúró ṣùgbọ́n nínú sùrùtù tó ń ṣẹlẹ̀ yìí gómìnà Sanwó-Olú à ń pè yín sínú àpèjúwe tẹ́ ẹ bá rí táwọn ẹni yìí bá lérò wípé ó yẹ káwọn máa gùn wá lórí mọ́lẹ̀ kàṣàkàṣà. Ìlú Èkó kì í ṣe Kaduna kì í ṣe Katsina. Ìlú Èkó kì í ṣe orílẹ̀-èdè wọn ní Sokoto. Ilẹ̀ Yorùbá ní ìlú Èkó. Kò dẹ̀ sí lọ́wọ́ ẹni tó jẹ àmàlà tí ò ṣanwó ẹni tó fi ẹ̀gúsí ṣe námọ̀. Òun ló máa jẹ̀bi. Gbogbo wàhálà ìdààmú tó wà lórílẹ̀ yìí. Àwọn bàbá Awólọ́wọ̀ tó bá jẹ́ pé ní ọjọ́ àkọ́kọ́ àwọn ọmọ Oòduà àti ní orílẹ̀-èdè wa tí ó jẹ́ pé bàbá Awólọ́wọ̀ fi inú wénú fi kùn wékùn pẹ̀lú ìran Yíbò àti àwọn ọ̀ràn kan kejì pé tá a bá jọ ṣe à ní ọrọ̀ ajé tó tóbi à ní ọrọ̀ ajé tó kàǹkà. Òun ló fa gbogbo wàhálà ìdààmú tí gbogbo ọmọ Yorùbá tó nílé ní. Nínú ọ̀rọ̀ tí
àrí òtítọ́ sọ lánàá lórí gbogbo làásìgbò táwọn elédè kejì àwọn Ìgbò tó ń dá sílẹ̀ nígbà tí bàbá Awólọ́wọ̀ tí bàbá fẹ́ káwọn jọ ṣe àjọṣe tí bàbá Nnamdi Azikiwe tó gbéra tó gba ilẹ̀ Haúsá lọ tó lọ gba president àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn Ìgbò yìí náà ló gba ìjọba kó lọ́wọ́ olóṣèlú àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nítorí ìlara bàbá wa Adékúnlé Fájuyì àwọn Ìgbò yìí náà ló pa bàbá Adékúnlé Fájuyì àwọn Ìgbò yìí náà ló make sure wípé wọ́n ti bàbá wa Awólọ́wọ̀ mọ́ ẹ̀wọ̀n gbogbo oṣù mẹ́fà tó ń lò ń bẹ̀ wọn ò ṣí bàbá sílẹ̀ kó tó di pé gbò wọ́n à ń dé. nítorí pé à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì à ń gbọ́ níwájú à ń gbọ́ lẹ́yìn ẹ̀yin Yorùbá ẹ ronú tẹ́ ẹ bá rántí kàsínà àkọ́kọ́ ní Mushin àwọn Ìgbò yìí ló fi fegé náà fi bọ́ǹbù ẹ̀ láti ìlú ọgbà plẹ́ẹ̀nì wọ́n fi bọ́ǹbù ń gbọ́ ogun Biafra wọn ò rí ilẹ̀ Haúsá lọ ilẹ̀ àwa Yorùbá náà dojúkọ tẹ́ ẹ bá rántí títí dojú ẹni tó máa ń sọ pé Awólọ́wọ̀ ò dá ó sọ pé kí ojúkú lọ declare ìjẹ́ ńgbà tí bàbá wọn bàbá Nnamdi Azikiwe tó kọ́kọ́ dalẹ̀ bàbá Awólọ́wọ̀ ṣé ó lérò pé kí bàbá tó wá tẹ̀lé gbogbo àkókò yìí tó fi gba ìjọba ìjẹ́ ní ìgbà tó gba ìjọba táwọn àwọn Ìgbò yìí ní eastern region wọn táwọn overthrow government ìjà tú bàbá Awólọ́wọ̀ sílẹ̀ lẹ́wọ̀n ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa dé nítorí pé ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ọní arọ tó gbọ́n ọní ògùn kì í parọ́ tó gbọ́n wàhálà end of SARS àwọn ọmọ Yorùbá kọ́ ló jó gbogbo BTR tí tó ń lọ wọ bí tó páàkì ẹ̀ sí tó ń jó nínú ọmọ Ìgbò lójó gbogbo police station tó wà ní ilẹ̀ Yorùbá gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ìfún ọ̀pá àṣẹ olówó Èkó nílùú Èkó tó wà ní London sí ta ló gbé wá láti ìlú Èkó àwọn olólọ́jí ọ̀pá àṣẹ gbé nínú ààfin ọba ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa dé ohun tá à ń sọ yìí ló fi jẹ́ gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí bàbá wa Awólọ́wọ̀ fi inú wẹ́nu ní ọjọ́ àkọ́kọ́ náà jẹ́wọ́ ó wá jẹ́ TBS ń sìn Tafawa Balewa Square ní race course òun lẹ́wọ́n gbéra lọ lẹ́ pósítà Yorùbá ò máa bá yín ní Kaduna Yorùbá ò máa bá yín ní Kánò Yorùbá ò máa forí omi odò Ọya kọjá Yorùbá ò máa bá yín ní Katsina yín ẹ ṣàfẹ́ gbàlú Èkó tipátipá ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ nílé ẹ̀yin tẹ́ ẹ ní kọ́ńpìn ìwọ ọ̀yà ọlọ́jà oníṣòwò tó ń sọ pé ọ̀rọ̀ yóò kàn mí ọjọ́ tí gudugbẹ bá bẹ́ sílẹ̀
ṣọ́ọ̀bù yín tẹ́ ń lọ tàbí kọ́ńpì yín tẹ́ ń lọ báǹkì tẹ́ kówó sí gùn ò ní lè ṣí. òun la fi sọ fún yín bẹ́ẹ̀ gbáradì ẹ jẹ́ ká fi ìmọ̀ wa ṣọ̀kan. ẹ jẹ́ ká fi ìmọ̀ wa ṣọ̀kan nítorí pé gbogbo rògbòdìyàn tó wà níwájú yìí mi ò mọ̀ wípé petition tá a sign àṣẹ ìjọba Nàìjíríà mọ̀ wípé ọ̀bẹ bá wọn nífùrọ̀. ìyàwó Onítìrí Abíọ́lá a lè wárú yín tì. ó ṣe jẹ́ gbogbo àwọn ìyàwó Abíọ́lá ló máa ń jẹ́ akíkanjú obìnrin. ìyàwó Kúrúdíràtù Abíọ́lá ẹni rẹ̀ iwájú tẹ́ dojúkọ náà jó da ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ òun ní gbogbo àwọn ọmọ àtẹbí àti ìlú Yorùbá lápapọ̀. kọ́lọ́run kó má jẹ́ ó bàjẹ́ láyé àti láyé. Imeda, my police officer, I'm a Yoruba woman man, Yoruba nation. That is my country, Yoruba nation. From Lagos to Ogun, from Ogun to Ondo, Ondo to Ekiti, Ekiti to Kwara, and Oyo State. ìdí ẹ̀yẹ yẹn wá àṣẹ 5 million petition yẹn àṣẹ wọ̀ wọ́n lára àṣẹ ṣòkòtò ṣò wọ́n nídìí nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá rántí bí oṣù bíi 6 sẹ́yìn àwọn ará bíi pẹ̀lú gbogbo ète wọn àwọn ọmọ Yorùbá lápapọ̀ gbogbo àwọn tó ti ní national identification number gbogbo àwọn tó ti ní PVC ìwé ìdìbò lọ́wọ́ wọ́n pa gbogbo ẹ̀ àti tẹlifóònù nọ́mbà wọn ní kó lọ padà rẹ́gísítà gbogbo orúkọ ọmọ Yorùbá tó ti rẹ́gísítà tẹ́lẹ̀ wọ́n kó orúkọ yẹn ní àpapọ̀ wọ́n lọ fi rẹ́gísítà fáwọn èèyàn wọn. ìyẹn ló fi ń rù wọ́n wá ìyẹn ló fi ń kó wọn wá tọkọ̀tọkọ̀ ìyẹn ló fi ń fi tírélà kó wọn wá wọ́n lérò yìí pé a fẹ́ ṣe referendum ní tẹ́lẹ̀ rí. ẹ máa wo àwọn oníjìbìtì gbogbo mùdùmùdù tó wà ní ilẹ̀ Yorùbá òun ló ranjú mọ́ wọn àwọn náà dẹ̀ ní ohun àlùmọ́nì ní òkè ọya lọ́hùn. ìjẹ́ láti 1960 títí wá di àkókò yìí ìran kọ́ṣo sí ìran méjì péré ló wọ̀ yìí láàrin ẹni àkọ́kọ́ òun ni Ọbásanjọ́ bàbá Ọbásanjọ́ kì í ṣe Yorùbá. according to bá a ṣe gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà wọ́n ní Yíbò ni bàbá Ọbásanjọ́. ìran kejì tó tún rúlu Nàìjíríà lódìdí ọdún 6 òun ni ẹni rẹ̀ èèyàn jẹ́jẹ́ Jonathan. ẹlẹ́ẹ̀kẹta tá a lè pè ní ẹnì kan ṣó èèyàn ẹyọ kọ́ṣó tá a lè ní wọn ní kó fi ìdí hẹ́ńbẹ̀ tó jẹ́ Yorùbá òun ni bàbá wa Ṣónẹ́kàn ní ìlú Abẹ́òkúta. gbogbo wàhálà ìdààmú rògbòdìyàn tó wà nínú ìlú láti 1960 yìí gbòwó ń wá síbẹ̀ àwa bá a wà láyé. General Murtala Muhammed àwọn wà láyé ojú mi báyìí mo rí ó tó ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin pẹ̀lú Suzuki 120. ní ìgbà tí ogun orílẹ̀ ìjà Haúsá pẹ̀lú àwọn eléégún orílẹ̀ Agége tó ṣẹlẹ̀ Murtala wá sí orílẹ̀ fúnra rẹ̀. ó pe àwọn àgbàlagbà ó pe léegun
nítorí kí ló jẹ́ kí wàhálà yẹn kó ṣẹlẹ̀ púpọ̀ àwọn ẹni yìí tá a bá rántí ohun táwọn ará òkè ọya ń ṣe fún wa ó ti pọ̀ jù. wọ́n dá iná sunlé nítorí pé tẹ́ ẹ bá gba Mọ́tóyè street láti Olúfúnláyọ̀ bus stop tẹ́ ẹ bá kọ Coca street níbi tí ilé First Aluminium tó wẹ First Aluminium bàbá yìí ọmọ ìlú òkè ni bàbá tó ní tó wẹ First Aluminium ní Akérèmí street ní street yẹn jẹ́ gbogbo fúláàtì tó wà ń bẹ̀ àwọn àmì náà rẹ́ǹtì gbogbo fúláàtì yẹn fún. Mèrúwá ló lọ pọn mi ló wá gba àwọn àárín àwọn eléégún kọjá ló lọ taṣọ eégún mọ́lẹ̀. làwọn eléégún bá nà án ṣùgbọ́n nítorí pé ó jẹ́ àwọn èèyàn wọn ló wà nínú Akérèmí street lórílẹ̀ Agége tọ́jáàmì wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọ́n bẹ̀rẹ̀ sí ní sunlé onílé. àwọn ẹni yìí tí wọ́n ń fọwọ́ lágbáwa ní ilẹ̀ Yorùbá exactly ilẹ̀ Àwórì ní ọjọ́ tó ti pẹ́. ihun tó dẹ̀ jẹ́ wípé Yorùbá kan ò lọ sí òkè ọya lọ hùwà yìí nítorí bí ọmọdé ò bá bá ìtàn bá àrọ́bá bá bá àtàn. eléyìí kì í ṣe pé ìtàn tẹ́nìkan pa fún mi nǹkan tó ṣojú àwa ni. ìdí èyí àwọn ẹni yìí ti ń dá wàhálà sórílẹ̀-èdè Yorùbá ní ọ̀nà tó ti pẹ́. òun náà ti tún gbéra ń sìn náà lẹ́lẹ́ pósítà ní TBS ṣèlú wọn ni sórílẹ̀-èdè wọn ni ṣáàjọ jẹ́ ẹlẹ́sìn kan ṣáàjọ jẹ́ elédè kan náà ni. àbẹ̀wò lọmọ Yorùbá tó gbéra tó lọ sí Àbújá tó ń lọ lẹ̀lẹ̀kulẹ̀. ó yẹ kí ìjọba bàbá tó wà ń bẹ̀ yìí kí bàbá yìí rántí pé ọjọ́ kan ó máa kó òun á kú Ọlọ́run. á kú bàbá yìí á kú Ọlọ́run á kú bàbá yìí náà á kú bàbá Ọbásanjọ́ pẹ̀lú Ọlọ́run. nítorí pé gbogbo operation fielding nations tí bàbá Ọbásanjọ́ tó gba ilẹ̀ káàkiri ó gbà ní Sokoto ó gbà ní Kàfàǹṣà ó gbà nílẹ̀ Ìgbò ó gbà ní Kwara ó gbà lọ́yọ̀ọ́ ilẹ̀ tó yẹ kó fi ṣe agriculture fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ yìí ni bàbá yìí tọ́ọ̀nù sí Ọbásanjọ́ farm tí ò dẹ̀ sẹ́nìkan tó lè bí. mo ti ń wá ìjọba tó kọ̀rọ̀tì láyé kò sí ìjọba tó kọ̀rọ̀tì bí ìjọba bàbá tó wà lórí ẹ̀ ń sìn bàbá Buhari nítorí pé bàbá yìí wá síbẹ̀ ó sọ fún wa pé ó máa fight corruption ni. ẹ bá wa bèrè lọ́wọ́ bàbá Ọbásanjọ́ níbo ni 9 billion owó epo owó náà níbo ni 9 billion wà. gbogbo wàhálà tí bàbá yìí tó dá sílẹ̀ tí ò fi gbè lẹ́yìn àwọn ọmọ Yorùbá nìyẹn o. gbogbo ìṣòro ẹ bèrè pé ibo ni owó náà wà. bọ́jẹ̀tì 9 billion naira àbí $9 billion tó ń bọ́jẹ̀tì láti fi ṣe electric. bàbá Ọbásanjọ́ kó owó yẹn kó sápò. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó pariwo tí gbogbo ọmọdé àtàgbàlagbà àti gbogbo ará òkè òkun tá a lérò pé bàbá Buhari máa ṣe kankan bàbá Buhari ò ṣe kankan bẹ́ẹ̀ bàbá Buhari ló kọ̀rọ̀ dùdù nínú gbogbo ẹ̀dá tó kọ̀rọ̀ tì láyé ìjọba ẹ̀yọ̀kan tí bàbá yìí ṣe òun ló worst jù ní gbogbo the whole world. nítorí pé àwọn lérò yìí pé tí bàbá yìí bá débi òfin àtúnbẹ̀ ṣe ni
láì mọ̀ wípé ohun tí bàbá yìí ń gbè lẹ́yìn fún láti lè wá gba ilẹ̀ òun ní ìṣòro ẹ̀. ọjọ́ kan ọdún mẹ́jọ yìí máa tó pé a rí pé ẹ ti ẹ̀ ṣọ̀nà ẹ ti ẹ̀ ṣàwọn ibì kan tẹ́ ẹ̀ lè parí 120 kilometres láàrin odidi ọdún mẹ́jọ. shame on you bàbá. even Fashola, shame on you, Minister of Road and Transport kìnnìkan. ẹ̀dìmọ̀ pẹ́pẹ́ ẹ̀dìmọ̀ pòpò ẹgbẹ́ Kẹ́mi Adéọ̀sùn jáde nítorí olè tẹ́ fẹ́ jà. àwọn Gani Fẹ́mi nílùú Ifẹ̀ Minister of Aviation bó ṣe corrupt tó ló lérò pé Kẹ́mi Adéọ̀sùn corrupt bí òun. ẹlẹ́dàá ọmọ Oòduà ẹlẹ́dàá ọmọ gbogbo Nàìjíríà máa bèrè lọ́wọ́ wọn Fani Káyọ̀dé nítorí ńgbà tí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ certificate tàbí lórí ọ̀rọ̀ ohun tí ò tó nǹkankan obìnrin yẹn ó resign voluntarily. ẹ̀yin Fani Káyọ̀dé yìí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní criticize Kẹ́mi Adéọ̀sùn. ẹ lérò pé èèyàn jágajàga bíi titi yín ni ìlú òyìnbó ló ti kàwé ìlú òyìnbó ló ti lò gbẹ ó resign voluntarily. láti ọjọ́ yẹn gbogbo olè ẹ wo iye bílíọ̀nù tẹ́ ti kó jọ gbogbo ohun tẹ́ ẹ wá kó jẹ náà ẹ jẹ́ kí ilẹ̀ Haúsá dá gbogbo àwọn ọmọ ṣé bí àwọn ọmọ tí ń ṣe ń lọ ná dọ́là káàkiri táwọn àlùmáńgèrì tó ń sùn lábẹ́ gádà nínú ẹ̀fọn nínú òórùn lójú orin náà sàn lóru Ọlọ́run á bí yín bàbá Buhari. nítorí gbogbo àwọn ọmọ mẹ̀kúnnù náà lérò pé bàbá yìí fẹ́ wábẹ̀ láti wá correct àwọn kọ̀ọ̀kan ni. bàbá yìí débẹ̀ kò ṣe nǹkankan. àṣẹ bàbá Buhari ló kọ̀rọ̀ jù gbogbo èèyàn tó kọ̀rọ̀ tì ní gbogbo òdì ó wọ̀dùn lọ. èèyàn mélòó la gbọ́ pé EFCC ó jẹ́ẹ̀lì ìgbà tí wọ́n náà gbé Okorocha ti tún padà sí àòsì. ìgbà tí wọ́n náà gbé Uzo Kalu tó lẹ́wọ̀n ẹni tó lẹ́wọ̀n ó tún dé àtúndà padà. Ọlọ́run á bí yín ìjọba APC ìjọba bàbá Buhari Ọlọ́run á bí yín gbogbo ohun tẹ́ ẹ ṣe ló wà nínú ìwé ìtàn gbogbo ohun tẹ́ ẹ ṣe ló wà nínú ọpọlọ àwọn èèyàn. àfi ìṣòro ẹyọ kan tẹ́ tí wọ́n fẹ́ dá sílẹ̀ ẹ fẹ́ dá ìjà sílẹ̀ láàrin ìlú kó bàlú jẹ́ bàbá ìfẹ́ fọ́ ìlú kó tó di kó lọ. ẹ mú gbogbo PVC àwọn ọmọ Oòduà ẹ mú gbogbo national ID wọn ẹ mú gbogbo tẹlifóònù nọ́mbà wọn ẹ lọ fi rẹ́gísítà fún àwọn fọ́rínà níbo náà ti ń ṣerú ẹ̀ ní àgbáńlá ayé. ìlú Britain ó torí pé àwọn fọ́rínà tó ń wọnú ìlú ní àwọn asylum seeker ó torí ẹ̀ ó púlà kò nínú European Union. ẹ̀yin wá gbéra ẹ wá lọ kọ́ wọn ní Senegal ẹ lọ kọ́ wọn ní Mali ẹ lọ kọ́ wọn ní Chad Republican Benin tó súnmọ́ wọn ní Eritrea ní ṣe wọ́dẹ̀ níbi tí ọrọ̀ ajé ti ń wá ibi tí ò ti sí ọrọ̀ ajé níbi 15 million Republican Benin ó súnmọ́ Togo ó súnmọ́ Republican Benin bí ó súnmọ́ Ghana lọ bẹ́ẹ̀ ó lọ kọ́ Ivory Coast ti lọ ó dé Sierra Leone ibi tó yẹ pé ká ẹ ṣe train lọ ẹ wá lọ náwó wa dànù tó bá wọn lọ lọ́hùn pẹ̀lú gbogbo òníra tẹ ẹ gbójúlé tẹ ẹ lérò pé èèyàn kò lè bí yín bàbá Buhari mo dárúkọ yín ẹni rẹ̀dẹ̀ níyàwó yín ẹ pa lẹ́nu mọ́ ni obìnrin dáadáa tó ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ni ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ọ̀rọ̀ ọlẹ̀ tẹ́ ń fìyà jẹ gbogbo àwọn àlùmọ́ńjẹ̀rí tẹ́ ẹ lérò pé ẹ lè gba gbogbo nǹkan ọmọ Oòduà tẹ́ ẹ lérò pé ẹ lè dojú Nàìjíríà bolẹ̀ kẹ́ ẹ tó lọ tẹ́ ẹ bá ṣíyán láyé ẹgbọ́ka lọ́rùn pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè nítorí Fúlàní kan kì í ṣọ̀rẹ́
kì í ṣọ̀tá Yorùbá. Even Fúlàní bẹ́tà Ìgbò. Nítorí tó bá ń tajà kan ládùúgbò kan bí Ìgbò bá rí ẹ mbẹ tán bá rán yá assassination lọ pa ẹ́ wọ́n dìtẹ̀ wọ́n lọ fún bá landlord wọ́n gbà á wọ́n dẹ̀ lé ẹ jáde kúrò níbi tó bá wà. Àwọn Fúlàní ìbílẹ̀ wàláhì wọ́n bẹ́tà Ìgbò. Ẹ dẹ̀ fẹ́ mẹ́yìn gbogbo ìlú bàbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mú gbogbo ẹ̀yìn ìlú ó dẹ̀ yí kọ́ra wọn. Ẹ dẹ̀ jẹ́ kí àtún àtòsí kọ́ máa dojú ìjà kọ́ra wọn. Ẹ ní lọ láì ní jẹ́ ẹjọ́ níwájú Ọlọ́run ọba Olódùmarè. Nítorí bámúbámú tí ẹ yó tẹ́ ẹ dá sí tẹ́ ẹ lọ fi tírélà rù wọ́n wá ẹ ti lérò wípé referendum la fẹ́ ṣe ojú tìyín ọmọ Yorùbá bínú wọ́n sáìn. Ẹ̀yin ẹ̀yọ́ mi recognition ló kù àti bọ́ sí àárọ̀ ọjọ́ kan lẹ́ máa gbọ́ àwọn United Nations ọmọ àpò kìkì Yorùbá Oòduà nation tó bá rìn ká ẹ máa lọ lẹ gbogbo pósítà ẹ pọ̀ tó wà gbogbo tẹ́ bá dá lára Ọlọ́run aṣáájú yẹn lára kẹ́yìn yín Ọlọ́run abá yín jà. Ẹ dojú ìjà ẹ ń fìyà jẹ gbogbo ọmọ aláìní ẹ ń fìyà jẹ gbogbo ọmọ òrukàn ẹ dẹ̀ débẹ̀ ó ṣubú alákọ̀ọ́kọ́ ó ṣubú ẹlẹ́ẹ̀kejì ó ṣubú ẹlẹ́ẹ̀kẹta ó wá ń sunkún Yorùbá ló kàn Ṣífàmì Àgbàlá Tinubu sọ bẹ́ẹ̀. Àwọn abẹ́ Ọlọ́run fún yín abẹ́ Òdùmarè fún yín ẹ ṣe màgòmágò yìí tẹ́ ń ṣe irú yìí tẹ́ ń ṣe fún bàbá Ṣífàmì MKO Abíọ́lá tó kú tó wíìnì. Gbogbo yín náà dà gbogbo ẹ̀yin tẹ́ ẹ péjọ wọ́n ní aṣọ lẹ́bẹ̀ẹ́ kì í ká lẹ́bẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pàbíọ́lá ìfún Babangida tó sọ̀rọ̀ ìbò ni Babangida wà Ọlọ́run ti fa àìsàn gbé sínú ilé. Bàbá Ọbásanjọ́ àìsàn máa gbé yín náà dé nítorí ẹ mọ̀ gbogbo ohun tó yẹ kékeré láwùn ká ẹ sọ fún Buhari. Ẹ jùlọ lọ́jọ́ orí general níyìn ṣùgbọ́n nítorí pé ẹ ti kó $9 billion jẹ ẹ wá fẹ́ ta ọmọ Yorùbá nítorí pé ká ẹ lè rí lẹ́tà gbogbo lẹ́tà ẹgbà ló kó wa lọ́tà tẹ́ ẹgbà lọ́nà tèlè lọ́nà Láfẹnwá èyí tẹ́ ẹgbà láàrin gẹ̀rẹ́gẹ̀rẹ́ láti dé ìlú Òdìmú Ìbẹ̀lẹ̀ stéètì ìyẹn ní òsì èyí tẹ́ ẹgbà ẹ ti tà á tán èyí tẹ́ ẹgbà lọ́nà Láfẹnwá ẹ ti ń ta lọ ní 9 million 10 million 9 million Ọlọ́run á ṣe ìdájọ́ fún yín bẹ́ẹ̀ bá kówó náà ẹ kó lọ sọ́run bẹ́ẹ̀ bá fowó náà lẹ̀ fún àwọn ọmọ yín máa run ni. Nítorí pé àwọn ọmọ Yorùbá ń jìyà àwọn ọmọ mẹ̀kúnnù ń jìyà ìfún Ogun State Stadium tá a bá kọjá kòró ọ̀tún ibẹ̀ ní sanbọ́ọ̀dù ẹ̀ wà gàdàgbà. Àmọ́ bá ẹ ṣe ṣé àwọn ti gbé gbogbo ilẹ̀ stadium ta tó bá di lọ́la àtijọba bá dé tó bá gbé nǹkan kan débẹ̀ àwọn tó ra lẹ̀ àwọn náà ò mọ̀ ilẹ̀ stadium wà tá a bá ti kọjá kòró ọ̀tún òun làwọn kan ń pè ní kí náà ti ń pè é ṣé ọlọ́jọjọ àbí kí náà ti ń porúkọ ọbẹ̀ yẹn. Bàbá Ọbásanjọ́ ẹ̀ nílò aláìjìyà gbogbo ẹ̀yin bàbá fẹ́bi fẹ́rẹ̀ gbogbo ẹ̀yin bàbá fẹ́rẹ̀ dànù fẹ́ ibi tẹ́ ń lọ ní ẹ̀yìn council of elder ẹ̀ nílò aláìjìyà ẹ̀ máa tó wọlé àìsàn Ọlọ́run máa fi àìsàn bẹ̀yìn wò gbogbo ìyà tẹ́ ń fi àwọn mẹ̀kúnnù jẹ Ọlọ́run máa tó rán àìsàn sọ́tún àtòsí yín. Bẹ́ẹ̀ bá ti ṣíyan yín láyé ẹ lọ wọnú iná nínú yàrá tí ò síná tí ò sí kọ́ tí ò sí lẹ̀kùn tí ò sí fáànù. Ẹ ń tọmọ Yorùbá nítorí owó ẹ ń tọmọ Yorùbá nítorí ipò ẹ ń tọmọ Yorùbá nítorí orúkọ ẹ ní lọ ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Ìdí èyí
lórí ọ̀rọ̀ TBS Tafawa Balewa Square tí mo ń sọ tẹ́ ń lọ lẹ pósítà ẹ̀yin tẹ́ ẹ járó òtọ́ yà yìí ẹ̀rù tí ẹ bá yín ṣé ẹ lè mú gbogbo Yorùbá ni bá mi ò bá yín dá sí i a ti gbọ́ ṣe bẹ́ẹ̀ lọ́ra F-35 bóde jẹ́ F-36 ni ṣé fẹ́ fi bọ́ǹbù ṣé nítorí àti bọ́ǹbù ẹnìkan nílùú ẹ fẹ́ gbé lọ lẹ̀ yíbò àwọn ìyẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dàlẹ̀ ni wọ́n ọ̀dàlẹ̀ táwọn fẹ́ rí Yorùbá àwọn ń pariwo Peter Obi ta ló mọ̀ kò lọ ẹ̀ lọ́yọ̀ọ́ àwọn tó lè torí owó pa ẹnikẹ́ni ìyẹn àwọn Ìgbò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ló nígbàgbọ́ ẹ létí inú yín abúyín rọ́ṣù bàbá Awólọ́wọ̀ pẹ̀lú bàbá Nnamdi Azikiwe ló yẹ kó ṣe consensus papọ̀ láti wí pé ẹni tó fẹ́ jẹ prime minister inú wọn kó lè jẹ bàbá Nnamdi Azikiwe ó yọ bàbá Awólọ́wọ̀ sílẹ̀ bàbá Awólọ́wọ̀ gbéra láti Èkó ó lọ sí ilẹ̀ wọn ó yọ bàbá sílẹ̀ ni o ó gba náà tí ló lọ gba president fìdí hẹ́ bí ìkejì pastor bàbá kúkúrú ó gbọ́ngbà tó lórí oko Bọ́lá Tinubu ni ó ní wọ́ Dàpọ̀ ìwọ tí ò bá jẹ́ mi ṣe wà lè dédé ohun tó ń sọ fún Dàpọ̀ Abíọ́dún ni pé ẹni tó ń lọ tẹ̀lé tó lérò pé vice president ṣe bẹ́ẹ̀ mi ni mo fà á ààyè tó wà yẹn Sàràkí nítorí pé tí mo pẹ́ tí Yorùbá tí Muslim òun á tún jẹ́ Muslim àṣẹ nínú House of Assembly nínú National House of Assembly òun ò ní lè jẹ́ Senate president bàbá Bọ́lá Tinubu ó wá yọ gloves lọ́wọ́ bí Ọbásanjọ́ bàbá eléru yìí bàbá eléru bó bá jókòó kan fi mí hàn bí Ṣínà kan ṣe ń bá sọ̀rọ̀ tó ń bèrè pé ta ni bàbá mi ò ṣẹgbẹ́ bàbá yín àbí bàbá mi ò ṣẹgbẹ́ yín bàbá mi ti kú láti 10 years to 12 years ó dẹ̀ pé 90 years nígbà tó kú yẹn kò sínú kò sínú ìsàwáwò yín. ìdí èyí Ọbásanjọ́ bàbá Bọ́lá Tinubu Jagaban wa ń sọ fún ó ní wọ Dàpọ̀ tí ò ṣe nǹkan kan lógun state kò ṣe nǹkan kan lé Àwórì Ọlọ́run máa bí ẹ àyàfi tí ò bá jẹ́ pé Àwórì ìbò Adó-Odò local government ló gbé ẹ wọbẹ̀ ẹni tí wọn bá dìbò fún ní Adó-Odò local government bó o digbá bó o dàwó ò lè débẹ̀ àwọn aládìbò fún ẹ ó ṣọ̀nà Òṣùké ó ṣọ̀nà Ìtẹ̀lẹ̀ Sọ́tà máìlì 8 ni 8 kilometre ó dẹ̀ lè rìn yàtọ̀ sí bàbá Ọbásanjọ́ ẹ̀yọ̀kan tó lọ gbá gbogbo ilẹ̀ mọ́ àwọn èèyàn lọ́wọ́ tó fẹ́ǹsì ẹ̀ráǹdì ilẹ̀ náà ni bàbá yẹn ti ń ta yìí 8 kilometre dé Ìtẹ̀lẹ̀. ẹ lè rí igbó ẹ̀yọ̀kan bẹ̀ gbogbo ẹ̀ nílé ńláńlá hòtẹ́ẹ̀lì ńláńlá títí wọn lọ fẹ́ wá láti Kòró ọ̀tún lọ́tà tẹ́ ẹ bá ti lè gorí òkè yẹn tẹ́ ń lọ tẹ́ bá dé láfẹ́ wá ká tó dé láfẹ́ wá àdé ọ̀dàn lẹ́yìn yẹn tẹ́ bá dẹ̀ ti yà sọ́dún òsì tẹ́ bá ní ẹ lọ sí kíná tí ń porúkọ lù yìí láti máa lọ sí Òkè Afá ní Ayétòrò gbogbo bẹ̀yẹn lọ títí dé Ìtẹ̀lẹ̀ ìlú ńlá ni máìlì 8 ó ju gbogbo ohun tó jẹ́ Ọ̀tà máìlì mélòó ni Ṣàngó Ọ̀tà 8 kilometre àbí 8 miles ó ju kìlómítà 10 lọ. Gómìnà yóò ṣe nǹkan kan kò ọ̀nà ọbẹ̀ bàjẹ́ bí bá a ṣe ń sọ yìí tá a bá yọ wá à ń bọ̀ di ẹni rẹ̀ best governor so far gbogbo ibikíbi tí bàbá yẹn bá wà lẹ́pẹ̀ẹ́ kò ní bàjẹ́ fún ẹ bàbá à ń bọ̀ dé mi ò tẹ́ lè pẹ́ ń bọ̀ bàbá ọ̀rẹ́ ni kí n pẹ́ torí pé àìdá kí n ju ẹ lọ lọ́jọ́ orí tàbí ká jọ jẹ́gbẹ́
ọpẹ́lọpẹ́ tó ṣodo pákó, ọpẹ́lọpẹ́ Àǹbọ̀dé tó ṣe bíríìjì ní ìlú Ọ̀kọ́ ní Akẹ́jà, ọpẹ́lọpẹ́ Àǹbọ̀dé tó ṣe tó kó bàbá mi ní 1010 láti máa lọ sí command. Bí ò bá jẹ́ yẹn, ọ̀nà tí Dàpọ̀ tó fẹ́ ṣe tí bá ṣe ní 4 lane or more than that, ó lọ mọ́ ṣe tó ró nítorí kó má bàa sanwó. Ó ò ní lọ, ó ò ní ṣe lẹ́ẹ̀kejì, Ọlọ́run ò ní jó débẹ̀. Bálálẹ́ bá ní òní débẹ̀, onílé Àwórì òní jó débẹ̀. Báwọn onílé Àwórì bá gbẹ̀ ẹ́ láàyè, àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ ọ̀dá ẹ lọ́nà. Nítorí pé ẹ lọ sí ọ̀nà Lọ́sádà. Ọpẹ́lọpẹ́ bàbá kúkúrú tó lọ nítorí kọ́ńpì tó wà níbẹ̀ ló fi ní káwọn Chinese kan ṣe kọ́ndẹ̀ ṣe tó gé síbẹ̀ kọ́ máa gbowó. Ẹ wá lọ sí gbogbo Àwórì, Adó-Odò general, Adó-Odò Ọ̀tà local government. Wọ́n tó bẹ̀rẹ̀ láti gbogbo ọ̀nà yẹn débẹ̀ yẹn. Gómìnà Dàpọ̀ ṣe kankan, ó wá ń lọ tákù, ó lérò pé ó ṣe é ṣe fóun. Ó lọ forí gbórí pẹ̀lú àwọn olóṣèlú pẹ̀lú àwọn Bọ́lá Tinubu. Ọmọ ayé ẹ lọ́dún tó ń bọ̀, kò sí tó lè ṣe. Bọ́lá Tinubu tó lọ́dún gbòòlù tó ń lọ tẹ̀lé bàbá kúkúrú bàbá ṣìtàn, Ṣàìtàn Kabir. Ṣàìtàn Kabir tó ń pa àwọn èèyàn. Tó di ní pásítọ̀ ò lè sọ̀rọ̀, tí ò lè sọ̀rọ̀, pásítọ̀ tí ò lè sọ̀rọ̀, pásítọ̀ tó ń rí ohun tó ń ṣẹlẹ̀. Bí ìjọba ò bá ṣe é ṣe ṣé ò lè rìtáyà voluntary lè ní. Bàbá kúkúrú, bàbá wọn náà Ọ̀ṣunbàjò. Olówó ni ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀mọ̀wé ni ẹ. Ẹ má jẹ́ kí dignity yìí kó bàjẹ́ látara bàbá Buhari. Bàbá èṣù ni bàbá yẹn, Ṣàìtàn Kabir ni bàbá Buhari. Torí pé gbogbo mẹ̀kúnnù, àwọn kan fẹsẹ̀ rìn láti Èkó dé Àbújá, àwọn kan fẹsẹ̀ rìn láti Kaduna padà dé Àbújá nítorí bàbá Buhari. Gbogbo àwọn mẹ̀kúnnù yìí ló ń sọ́fà, gbogbo wọn wà lójú rin. Ẹ wá lọ kọ́ kadà fún wọn, ẹ wá lọ kọ́ àwọn èèyàn wa láti wá fi ga àwọn ọmọ Yorùbá lọ́rùn mọ́lẹ̀. Ọlọ́run ò ní fún yín ṣe. Ìjọba tẹ́ ẹ ṣe tó jẹ́ pé ìjọba oníjìbìtì ayé àtọ̀run, ìjọba tó kọ̀rọ̀tì ní gbogbo the whole world. Lọ́jọ́ tó ti ń kọ̀rọ̀tì nínú ayé tí Nàìjíríà ti wà nínú ayé, kò sí ìjọba tó kọ̀rọ̀tì tó bàbá Buhari. Ó dẹ̀ ní ìyàwó rẹ̀. Mo mọ̀ pé obìnrin yẹn máa sọ̀rọ̀ sí létí. Bàbá yìí dé ti kú. Ọní ọdún tó ń tọ́ lọ́dún eégún. Ọmọ aláàgbà bàbá Buhari yóò máa palámọ̀ alákàrà. Bí Babangida ṣe ṣe tó káńsù bo bàbá wa Abíọ́lá tọ́ni kò sẹ́nìkan. Gbogbo yín ò tàwà sókè tẹ́ ẹ wà lásọ̀rọ̀ tẹ́ ń da Nàìjíríà láàmú. Gbogbo ayé àdá gbogbo yín láàmú. Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Àṣẹwọ́ lọ́wọ́ òun làṣẹwọ́ lọ́wọ́, àṣẹsẹ̀lẹsẹ̀ òun làṣẹsẹ̀lẹsẹ̀. Ìjókòó là bá gbà. Ibi tó pẹ́ bá wọ́ sí ibẹ̀ ló ń jẹ́ra sí. Àṣẹ mọ́nàmọ́ná níbẹ̀ lẹ́nu ọ̀ká, àṣẹ gẹ̀dẹ̀gbẹ̀ níbẹ̀ lẹ́nu lákọ̀ṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń dámọ̀ mẹ̀kúnnù láàmú, tẹ́ ń tẹ̀jà àwọn èèyàn sílẹ̀, tẹ́ rí ohun tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ámì pẹ̀lú ọlọ́pàá DSS ẹ ní ìkápá láti lé gbogbo àwọn ará bíi ìbákílù kó lè tòrò. Fúlàní kankan, àwọn Fúlàní ìbílẹ̀ wọn ò lè jókòó sérí àgámọ́. Ọdún wo láti jọ ń gbé tí ò sẹ́jà tó ò tí fà ń fà. Bàbá Buhari débẹ̀ rúgà ló kọ́ gbé wá. Nígbà tó gbé rúgà wá tí yóò ṣeé ṣe. Grazing route ló tún gbé dájé. Kò tún rí yẹn ṣe bàbá yìí. Ó mú gbogbo ilẹ̀ ó mú parẹ́. Bàbá mo sọ̀rọ̀ sí yín. Ẹ bà Nàìjíríà jẹ́, dá gbogbo àwọn ìran yúrú. Kí lè fẹ́ dà? Ẹ dẹ̀ jókòó pé bámúbámú ni mo yọ pé ẹ̀ mọ̀ pé bí ń pẹ́ ní kankan. Jẹ́jẹ́ làwọn Fúlàní jókòó sínú ọ̀dọ̀ wọn. Ẹnìkan ò bá Fúlàní jà, Fúlàní ò bá nìkan jà. Ẹ̀yin ilẹ̀ débẹ̀lẹ̀ lọ kó àwọn bòròrò wá. Ẹ lọ kó wọn wá nítorí Jonathan. Ìyẹn ò tún tó yẹn, ẹ fẹ́ gba Yorùbá, ẹ fẹ́ gbalẹ̀ Yorùbá. Àwa sign petition, ẹ tún ní kọ́ máa lọ lẹ́ nǹkan. Ẹ mọ̀ pé ojú òtí yìí. Nínú ayé yìí, Iraq ṣe ó lọ sí Kuwait, Amẹ́ríkà dá lóhùn. Tẹ́ ẹ bá torí pé ẹjọ́ wà lórílẹ̀‐èdè kan ṣo, ẹ̀yin ọmọ Oòduà tí lótoko ọmọ káàrọ̀ òjìrè, ẹ̀yin ọmọ lọ́fin, ẹ̀yin ọmọ Ọ̀bọ̀tálẹ̀ Ọbàtálá, gbogbo ọlọ́fin ní ilẹ̀ Yorùbá general, ẹ̀pọ̀ kìkì recognition ilẹ̀ Oòduà
ẹ lọ ṣàṣìyà yín ọjọ́ tó bá tilẹ̀ ànáàsì wa kí gbogbo aka bọ́ síta ń tí Buhari bá fẹ́ ṣe kó ṣe tó bá ti ṣe abọ́lọ̀ wọn àwọn pẹ̀lú gbogbo àwọn ẹ̀mẹ̀rù ọmọ abọ́lọ̀ wọn lẹ́sẹ̀ ògbèjì ṣé bó ṣe yẹ kí Nàìjíríà wà lélẹ́yìí àwọn Yíbò tó bá ìlú jẹ́ Yíbò ló bá ìlú jẹ́ alákọ̀ọ́kọ́ Yíbò bàjẹ́ Haúsá tún dé Haúsá bàjẹ́ nítorí pé overthrow government kan ṣe ní ọjọ́ àkọ́kọ́ àwọn Yíbò ló overthrow government àwọn awítọ́ Peter Obi ń sá káàkiri ẹ̀yin Yorùbá ń bolé tí yín wà gbogbo nǹkan ìṣẹ̀báyé wa nílùú Èkó àwọn Yíbò ló dáná sun a wà lórí rédíò Biafra ní iye 2019 tí Nnamdi Kanu tó ń broadcast pẹ̀lú àwọn èèyàn ẹ̀ àwọn ará ẹ̀ mọ̀ pọ́n ti ṣiṣẹ́ wọ́n sáré paná ẹ̀ ṣé ọ̀dẹ̀ làwọn ọmọ Yorùbá àwọn wítan gbogbo ẹ̀yàn òjíjó wèrè gbogbo ẹ̀yàn ní pátípátí wèrè gbogbo ẹ̀yàn sí wíta ń lọ sí pátí tẹ́ ẹ̀ mọ̀ pé ogun ti ká yín mọ́ tẹ́ ẹ̀ mọ̀ pé wàhálà ti wà ṣé tó bá délé lọ́la kí lè fẹ́ mú ẹ̀yin ò ṣe ní ìrònú ẹ̀ ṣe ní ìrònú kankan akọyin banú ilé ara ẹ̀ jẹ́ ẹ̀mọ̀ pé bí tẹ́ máa sùn sílẹ̀ ń bàjẹ́ àwọn ń pariwo Oòduà kí a bá lè rí ìjọba wa ṣe kí gbogbo ara bá lè tún ti lé toko ẹ̀yin lọ jọjọ́ ìranù àtúnwítọ́ ta ìwítọ́ àwọn onítíátà kan tó ń bọ́ síta àwọn oníṣìátà àwọn tó yẹ kó yẹ kó dáwọ́ bójú èdè Yorùbá ìdẹ̀lẹ̀ fi ń ṣe tíátà yìí tẹ́ fi ń rówó mi ò ní ẹ má gbè lẹ́yìn bàbá Bọ́lá Tinubu o ṣùgbọ́n ọ ní ọmọ ọ̀dọ́ rere fọgbọ́n yàn kó fọgbọ́n ṣe ìjẹ́nijọ́ tá a ti ń sọ̀rọ̀ tá a ti ń pariwo àwọn tó ń pariwo l'Amẹ́ríkà ń pariwo l'Amẹ́ríkà àwọn tó ń pariwo ní Canada ń pariwo ní Canada àwọn tó ń pariwo ní Russia ń pariwo ní Russia àwọn tó ń pariwo ní London ń pariwo ní London àwọn ti Germany àwọn ti France àwọn ti Belgium bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ Dubai Turkey gbogbo wọn pariwo l'Oòduà ẹ̀yin oníṣìyàtà yẹ bọ́ síta ẹ̀rí nǹkan kan wí ó wá ṣe mí láàánú ẹ wo ọ̀gá Bello bàbá Bello ẹ wo bàbá àgbàlagbà yẹn Jídé kò sọ́kọ́ ìgbọ́ tó jọmọ bíbí ìlú Èkó Jídé kò sọ́kọ́ mo ṣàmọ̀ fámìlì yín kan kò sọ́kọ́ tó jáde ní pátì kan bí kíní kan gbà kan tó fẹ́ ṣe gómìnà àṣàkà nínú ìtàn pé kò sọ́kọ́ ọba ní Adéyínká ọba ní ṣé bí rògbòdìyàn ṣe wà nílẹ̀ yìí irú Jídé kò sọ́kọ́ lè kárí ẹ̀yin ò ṣe ní royalty kò ṣe ní dignity kankan ní royalties kò sí dignity kankan fún yín ṣé ẹ lérò pé gbogbo nǹkan owó lè ra gbogbo nǹkan ni ó yẹ ká dáwọ́ bojú kójú tì yín àwa rírú ọ̀gá Bello èèyàn tí gbogbo ayé respect púpọ̀ lọ̀gá Bello pẹ̀lú Jídé kò sọ́kọ́ exactly ògógó ẹ wo ẹ wo Quadri a lè bá wọn yẹn wí ṣebí lọrin ṣáìdì ní Quadri bóyá láàárín kan sí kejì ó ṣeé ṣe kó jẹ́ àwọn elédè kejì lọ́hùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn ẹ tó wo ògógó tí gbogbo ayé tó nífẹ̀ẹ́ sí ó ní òun ògógó kú lódò ògbérí ẹ wá bọ́ síta gbogbo yín wá ń ṣe jágajàga bẹ́ẹ̀ bá tiẹ̀ máa kàǹpé fún bàbá Bọ́lá Tinubu àdìyín lọ́wọ́ mú ó ní bí ẹ ṣe lè ṣe ìjẹ́jọ́ tẹ̀ tí ń ṣe gbogbo nǹkan yìí táwọn ọmọ Oòduà ti ń polongo ìjẹ́ bọ́ síta ìjẹba polongo ọbẹ̀ Ọlọ́run Olódùmarè o ọba mi Òdùmarè ọba mi Òṣùmàrè bí gbogbo àwọn tó ń fi èdè Yorùbá yìí tó fi ń jẹun tó wá ń lòdì sí ilẹ̀ Yorùbá nítorí ogún díẹ̀ tẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́kẹ́ fọwọ́ tẹnu ṣùgbọ́n tẹ́ bá ti ríbi tẹ́ máa gbowó ẹ̀ bó sì tẹ́ máa lọ pariwo Ọlọ́run bí wọ́n. Bí wọ́n èyí tó ń bọ́ síta tó ń ṣe yẹ̀yẹ́ rẹ wọn Olúwa dá yẹ̀yẹ́ wọn sílẹ̀ àyàfi tí yóò bá jẹ́ àwọn èèyàn àyàfi tó ń bá jẹ́ àwọn èèyàn gbé
àyàfi tó hàn bá gba ransom lọ́wọ́ èèyàn àyàfi tí hílàhílò bá sí nílẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ èdè Yorùbá ilẹ̀ fi ń jẹun. àwa ń pariwo lé Oòduà ẹ̀yin orí kan bá wa ṣe bẹ́ẹ̀ bá rẹ̀ máa campaign fún bàbá Bọ́lá Tinubu àbáyín wí ṣe bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ jáde lórí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lórí èdè tẹ́ fi ń jẹun èdè abínibí gbogbo yín tó do nílé tó do lọ́nà lẹ́nìí èdè Yorùbá yìí èdè yẹn lẹ́yìn fẹ́ kó parẹ́ yìí èdè yẹn lẹ́ fẹ́ kó parẹ́ o. ìṣòro tó dẹ̀ tún wà ń bẹ̀ ńgbà tá a wà fẹ́ wá campaign nílùú Èkó Ọlọ́run ló bá mú bàbá Bọ́lá Tinubu nítorí àwọn ló pẹ̀lú tán ní pé ká máa ṣe rálì nílùú Èkó tó kó wàhálà jáde ẹ ṣe tender SARS ẹ lérò pé Ọlọ́run ò sí ń bẹ̀ ẹ tún kó ń bẹ̀ ẹ bọ́ sí Tinubu ńgbà tá a fẹ́ ṣe rálì ẹ kó gbogbo àwọn ọmọ agbọ̀rọ̀ pẹ̀lú ọlọ́pàá jáde ẹ kó aṣọ fún wọn ẹ kó kinní fún wọn ẹni kan lọ dàwárò ẹ lérò pé Ọlọ́run ò jù yín lọ ṣùgbọ́n ọmọ ẹnìkan ò ní ṣèdí gbẹ̀bẹ̀rẹ̀ ká lọ mú ilẹ̀kẹ̀ ká fi sídìí ẹlòmíì sọmọ olòmíì òun la fi dákẹ́ là mọ́ tá a lè sọ. bàbá Bọ́lá Tinubu àkókò ṣì wà fún yín láti yí padà ẹ pè gbogbo ọmọ Yorùbá ẹ̀ṣẹ̀ national conference ká ẹ pè gbogbo wa. inú ń bí wá sí yín ibù ààrẹ Gani Adams tẹ́ ẹ yọ sẹ́yìn ẹ lọ kó gbogbo àwọn ọmọ agbèrò ẹ fún ọ lówó ẹ yọ ààrẹ Gani Adams ẹ yọ gbogbo àwọn ọmọ OPC ẹ yọ wọn dànù sẹ́yìn. nǹkan yìí nǹkan lẹ Yorùbá dẹ̀ ni gbogbo ohun tẹ́ ẹ jọ ń jẹ yìí nǹkan ilẹ̀ Àwórì ni ẹ̀yin ará Àràgbìjì tó wá sí ilẹ̀ Àwórì tẹ́ wá kí wọ́n lọ́rùn mọ́lẹ̀ ẹ yọ Gani Adams kó ń bẹ̀ ààrẹ Gani Adams ẹ jẹ́ orí nǹkan kan jẹ ẹ yọ gbogbo àwọn ọmọ OPC tẹ́ tó bí wàhálà bá ṣẹlẹ̀ àwọn lè máa pè ẹ̀ nílágbèrò pè àwọn ọmọ OPC lè máa pè ẹ yọ wọn dànù sẹ́yìn ẹ wá ń jẹ bẹ́ẹ̀ ṣe ń gbélé lẹ́gbàá tọ̀hún à ń sọ̀rọ̀ bàbá wa sọ̀dọ̀ ẹ̀yin mẹ́ta ẹ̀yin lè ba ilẹ̀ Yorùbá jẹ́ àfi kí Ọlọ́run bá kó ṣàánú yín ìyẹn lọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ lórí recognition màmá wa ti sọ fún wa ẹ jẹ́ ká fi lẹ́tà bọ̀m̀báàdì Nàìjíríà ẹni tó bá lè kọ́ kó kọ́ ìfún ọmọdé kò kọ́ àgbàlagbà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ pé ilé Oòduà nation Oòduà nation Yorùbá nation kẹ́ẹ̀pù gbogbo ayé kó gbọ́ ó máa dúró gbogbo ohun tẹ́ ń lọ kó wọ́n lọ́wọ́ máa ṣíwájú yín àlọ́ Kaduna àlọ́ Jambẹ̀ àlọ́ sí Katsina àní afẹ́ gbalẹ̀ yín àlọ́ sí Sokoto àní afẹ́ gbalẹ̀ yín gbogbo rògbòdìyàn tẹ́ ẹ lọ dálẹ̀ ní Bọ̀rọ̀nù nítorí pé ẹ̀mọ̀ fáwọn ará Bọ̀rọ̀nù wọ́n ní àjọṣe kan pẹ̀lú àwọn ilẹ̀ Yorùbá òun lè fi ń lọ dá wàhálà alẹ́ ń bẹ̀ tẹ́ lọ láti gbà wọ́n kẹ́ ẹ lè fẹ́ ní àjẹ́ ń bẹ̀ àwọn yẹn wá gbà fún yẹn wọ́n dá Boko Haram sílẹ̀ ṣùgbọ́n yẹn ọ̀nà tó gbogbo láti máa dúnyàn láti máa lọ ju bọ́ǹbù síbi tí ò yẹ òun ni ò dá láti máa lọ pààyàn ṣọ́ọ̀ṣì. ìdí èyí recognition ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ̀pọ̀lówó Yorùbá nation. ọ̀rọ̀ yìí wọ́n lọ nítorí pé ní àtẹ̀ránṣẹ́ kan tó jáde ní àárọ̀ bí àìjẹta lẹ́yìn tí màmá wo Onitiri tó ṣe interview pẹ̀lú arákùnrin wa ní Turkey pẹ̀lú Koiki Media. ó ní láàárọ̀ ọjọ́ yẹn a gbọ́ wuyewuye pé àwọn kan ní màmá fẹ́ declare Yorùbá nation pé kó má rí bẹ́ẹ̀ àwọn Yorùbá ní lọ́ra gbọ́rọ̀ yára láti fèsì. yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì nítorí nínú interview tí màmá yẹn ṣe lánàá ẹ rí wípé interview tí ìyá yẹn tán ṣe fún ìyá yẹn níjẹta síjẹrin òun ló mú tó ń sáré lọlẹ pósítà ṣé nǹkan kan ò kàn wọ́n ikú ò ní po Onitiri obìnrin takuntakun bí àwọn màmá Abrahamu Kuti
obìnrin takuntakun bíi Kúdírátù Abíọ́lá ẹ̀yin obìnrin ẹ dìde ẹ kún màmá yìí lọ́wọ́ àti ẹ̀tìrí pé àwọn ọ̀pọ̀ dìde Tẹ́ni Ológun wà ń bẹ̀ Dára wà ń bẹ̀ Lédìké bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Yorùbáwùyí gbogbo àwọn yẹn dìde ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó jẹ́ olóyè lọ́tún lọ́sì ẹ̀yin náà dìde ẹ kún màmá yìí lọ́wọ́ ẹ̀yin lọ́ọ̀yà agbẹjọ́rò l'Amẹ́ríkà ní Canada ẹ dìde ẹ má jẹ́ kó porí irun wa ru gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe fún ìyá Abíọ́lá yìí màmá wo Onítìrí ẹ dìde tiwọn ẹ má jẹ́ kí èdè àìyedè ṣẹlẹ̀ ẹni tó sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kò gbọ́rọ̀ yẹn dáadáa ni ṣùgbọ́n mo lérò pé lẹ́yìn tí màmá yẹn jáde tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ti yé ẹ má jẹ́ kẹ́ni kankan wí kankan nípa yẹn mọ́ nítorí pé ẹni tó sọ̀rọ̀ yìí jáde ti Yorùbá ni iṣẹ́ takuntakun ló ń ṣe lọ́tún iṣẹ́ takuntakun ló ń ṣe lọ́sì òun náà pẹ̀lú gbogbo àwọn tó jáde tó ń jó tó ń lùlù tó ń kọrin ẹ má jẹ́ kí eléyìí kó dá wàhálà sílẹ̀ tàbí káwọn èèyàn wá jáde láti máa lọ bú ẹni yìí ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí ó náà ń gbọ́ ni ẹ̀yin tẹ́ ẹ lè jáde tẹ́ ẹ bu níbi ìjẹta ẹ má bu èèyàn mọ́ ẹ má bu wọn torí gbogbo wa inú ọkọ̀ kan náà la ṣe ń inú ọkọ̀ kan náà ni gbogbo wa la ṣe ń kọ́kọ́ sí àbí inú ọkọ̀ kan náà ni gbogbo wa la ṣe ń kọ́ ibẹ̀ sí. mo á fi àkókò yìí rọ màmá torí màmá ti clear ọ̀rọ̀ ó sọ pé bàbá Bánjí Akíntóyè pẹ̀lú Professor Adéníran lọ́jọ́ tá a ti sign petition 5 million náà ti fẹ́ declare tó wọn ní a sì nídìí láti gbáradì láti ṣàwọn kankan gbogbo ilẹ̀ dẹ̀ ń gbọ́ lọ́kùnkùn nípa ọ̀rọ̀ national ID tó bá ti ṣẹlẹ̀ ẹ̀yin Yorùbá ẹ bèrè ilé ẹ bèrè ọ̀nà ẹni ó ṣèdè ìlú bàbá ẹ̀ bí tó bá ti wá kó toríkù ìlú bàbá ẹ̀ oríkì ilé wọn bóyá egun náà ń ṣe ń bẹ̀ bóyá àfáà náà ń ṣe ń bẹ̀ bóyá ìgúnnukú náà ń ṣe ń bẹ̀ ni ẹ bèrè lọ́wọ́ ẹ̀. ẹ bèrè lọ́wọ́ ẹ̀ kó tó di pé ó ní national ID lẹ́yìn tí gbogbo àwọn ọmọ Yorùbá bá ní tán ìmù kò síbi tẹ́nìkan lè lé Fúlàní lọ àwọn Fúlàní ìbílẹ̀ ó ń dùn wọ́n lọ́kàn pé ó yẹ pé kí Chief Sunday Adéyẹmọ kó pe àwọn kó fi ọ̀rọ̀ làwọn pé nítorí pé àwọn náà ń jẹ ìyà báwọn bòròrò tó bá dé àwọn ọba Yorùbá àwọn baálẹ̀ ló máa ń fún wọn lẹ̀ pé tó bá dẹ̀ fún wọn nílẹ̀ tán àwọn bòròrò yìí náà ló máa mọ́mọ́ sọ́dọ̀ àwọn ló máa padà jí gbogbo màálù àwọn lọ pé ṣùgbọ́n ìṣòro ẹyọ kan táwọn ní òun nípa àwọn dákẹ́ ẹnu ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ àwọn ọba wa ló wà. àwọn Fúlàní ìbílẹ̀ ní expect pé kí àwọn Yorùbá pè àwọn sọ̀rọ̀ tó wà lẹ̀ tó rọ́mọ̀ wípé ṣáwọn tó ti wà pẹ̀lú wa ní 100 years ọ̀pọ̀ wọn ilẹ̀ Yorùbá náà bí wọn sí ìjà òde ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí ṣùgbọ́n bàbá tó lọ kọ́ àwọn èèyàn wáyìí ṣàìtàn kabir nítorí gbogbo ìpinnu àwọn ìlú mẹ́rin ní ilẹ̀ Árábù ìpinnu wọn láti lè dorí ìjọba kodò láti sọ pé kán polongo múmìnì nítorí ilé onílẹ̀ nítorí pé ní 1950 yẹ 2050 ní lómi lọ́dọ̀ wọn mọ́ ní gbogbo Saudi Qatar òun ní gbogbo rògbòdìyàn tó ń fà káàkiri kì í ṣọ̀dọ̀ wa ní kọ̀ọ̀kan tí ń fà bàbá Buhari mọ hidden agenda tó wà ń bẹ̀ ìyẹn wá lọ bẹ́ẹ̀ mo fi àkókò ìmú bẹ̀ gbogbo yín pé gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lórí ìtìyàwó Onítìrí ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká mọ́ front síwájú recognition ló kù. Bàbá Akíntóyè dẹ̀ ní láti sọ sọ̀rọ̀ yìí kán jáde kán fún wa kán bá a sọ̀rọ̀ nítorí pé ìyá Onítìrí ò dá nǹkan kan ṣe lẹ́yìn Chief Sunday Igboho kò dá nǹkan kan ṣe lẹ́yìn bàbá Akíntóyè àti lẹ́yìn bàbá wa Adéníran àti gbogbo àwọn ẹ̀mẹ̀wà wọn tó wà lẹ́yìn wọn. Màmá yẹn ò dá nǹkan kan ṣe nítorí ọ ní
ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ ìlú owó dẹ̀ ni ìyá yìí ná ṣèbí ìyàwó bílíọ̀nìà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rè atótilétò obìnrin ìdí èyí gbogbo bí ìyá yẹn ṣe ń jáde tó ń ju interview lù wọn ó dàbí pé ká ní Sunday Igboho bọ́ síta wàhálà ni interview tí ìyá ń ṣe ó ń dá wàhálà sílẹ̀ wọ́n forí gbórí wọ́n fẹsẹ̀ gbáfẹ̀ wọ́n sáré lọlẹ̀ pósítà ẹ̀yin Yorùbá ẹ̀yin náà dìde gbogbo ẹ̀yin tẹ́ lọ́jọ́jọ́ kíjọ ẹ má tẹ̀lé àwọn oníṣìyàtà yìí oníṣìyàtà wo ni ẹ lọ wo ilé wọn ẹ lọ wo pa ìsàlẹ̀ wọn ọ̀pọ̀ wọn ò ní kan tó fẹ́ jẹ. àmọye èyí tó lówó nú wọn kí la fẹ́ dà gbogbo ọmọ ẹnìkan ní òde lọ léèwé kò sí ìwòsàn ọ̀fẹ́ wọ́n bá máa tún ṣe ọ̀n sá láti àwọn aláìlójútì àwọn aláìmójúmọ́ra bí olóko ńlá. Mama ti sí ìkà àwọn politics ìyá wọn ní politician yìí ọmọ asákò Nàìjíríà ọmọ àbọ̀lá abroad ẹ̀dẹ̀ kówó jẹ́ ń kó bílíọ̀nù dé ọlọ́wọ́n abíyín àìsàn tẹ́ wá ń wò yẹn kò ní tàn. Bàbá Bọ́lá Tinubu ẹ nídìí láti jáde láti wá bẹ̀ gbogbo ọmọ Oòduà ẹ nídìí ẹ láti bọ́ síta ẹ̀ẹ́dẹ̀ bẹ́ ọmọ Oòduà jù bẹ́ẹ̀ lọ kò yí wa nípò padà lórí ọ̀rọ̀ Oòduà nation. Gbogbo ohun tẹ́ ẹ ti jẹ tẹ́ ẹ pé Gani Adams pẹ̀lú àwọn Oòduà sí ẹ lọ kó gbogbo àwọn MC olú ọmọ gbogbo wọn tẹ́ ń ṣe yàn òun nìyẹn. Wọ́n lérò pé a fẹ́ ṣe referendum wọ́n lọ kó àwọn èèyàn wá wọ́n lọ fún gbogbo orúkọ àwọn ọmọ Yorùbá Ọlọ́run á ṣe ìdájọ́. Ìjọba oní jìbìtì ìjọba Bàbá Buhari ìjọba jìbìtì ìjọba fraudster ìjọba 419 ẹ fẹ́ wá fi orúkọ àwọn kẹ́ńbẹ́wú àwọn nìjẹ́. ṣe bó mọ̀ pé mo wà lórí program ó wo. ìdí èyí ẹ lọ kọ́ àwọn èèyàn wá láti wá lu jìbìtì ẹ wá pa national id gbogbo ìtàwọn àgbàlagbà ti ní ẹ pa mọ́ wọn lọ́wọ́ ẹ pa PVC mọ́ wọn lọ́wọ́ Haúsá kan ń sọ sẹ́ẹ̀ pé bóun bá dé Kánò òun á dìbò bóun dé Kaduna òun á dìbò àwọn Haúsá wọn ní PVC mẹ́rin ìbẹ̀dẹ̀ ọmọ Yorùbá ò ti lẹ́nìkan Ọlọ́run á ṣe ìdájọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí àbòsí gbogbo ẹ̀yin tẹ́ ń dọmọ Yorùbá àtàgbàlagbà alẹ́ àtọmọdé ilé tẹ́ ń dà wọ́n láàmú Ọlọ́run á ṣe ìdájọ́ yín ẹ̀ ní lọ láì jìyà. ẹ̀yin aṣebi ẹ ní kó nínú ayé ilá ìdíjìyà ẹ máa tọ́ ìkorò wò ẹ lọ mú lédìké ẹ fẹ́ lọ pa Chief Sunday Igboho mọ́lẹ́ nítorí ẹ̀rọ náà ká má pa àwọn èèyàn wọn ẹ kógun lọ́ba ẹ tún ṣàyín nìké àwọn ọ̀dẹ̀ yẹn náà ní Kánò àwọn ọ̀dẹ̀ ní Kaduna àwọn ọ̀dẹ̀ ní Katsina àwọn yẹn náà tún tẹ̀lé àwọn tó ń dá àwọn síjọba àwọn tó sọ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn doníbàrà àwọn tó sọ ọ̀pọ̀lọpọ̀ wọn dolòṣì àwọn tó sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di sóbàtà ẹ̀ ń tẹ̀lé wọn ẹ̀yin ò lọ́pọlọ ní. ṣèjọba ní ọ̀hún Nàìjíríà ń ṣe yìí lọ́jọ́ tó ń di gbogbo bílíọ̀nù ọmọ tí wọ́n máa fọ́n dọ́là Mercedes kàbàtàkàbàtà Range Rover tó burú jù wọ́n máa gbé káàkiri ẹ̀yin dẹ̀ wà nínú òrùn ọ̀n jẹ yín níyà ẹ̀ tún tẹ̀lé wọn ẹ̀ wá kó ìdá ẹ̀ kọ́ bẹ ẹ̀ kó kíní kan ẹ̀ máa lọ gbóyàn nítorí 100 naira nítorí màálù ìkan lọ pààyàn ẹ̀yin àwòrìṣẹ́ rí nǹkan gbogbo léyìn náà máa jó gbogbo léyìn ẹ̀yin táwa ń parí Oòduà tẹ́yìn òdìdé tẹ́yìn bá dá sí ẹ̀ ní padà ní nǹkan kan ọ̀n gba gbogbo ẹ̀ lọ́wọ́ yóò ń gba ilẹ̀ yìí làwórì lọ́wọ́ ẹ̀yin aláì lójútì lójútì bẹ́ẹ̀ bá lójútì kí Sunday Igboho ṣe bọ́ síta lẹ́ẹ̀ka ìmọ̀ bọ́ta ẹ̀ẹ́dílé yín mú kẹjọ̀nà yín mú èrò ọ̀nà ilé yín ó ní kùlà Àwórì mi fi ṣọ́lé ogun òkú Àwórì rí ìgbà kan ní ìbẹ́lẹ̀ kan sọ̀rọ̀ níjẹta ló fò sókè ó ní òun professor of history ó ní òun study history ó ń sọ̀rọ̀ òkú fèmí pa àwọn Benin ló lẹ́kọ̀ọ́ Benin ó fẹ́ kú ni mélòó ni wọ́n ṣùgbọ́n lójú kòkòrò ni wọ́n gbà tán ni pé àwọn òyìnbó Gẹ̀ẹ́sì dé tí ń sétí odò
agbára ọ̀ràn míyàn náà kó wá síbẹ̀ ọba àwọn Àwórì lórí ilẹ̀ wọn ni. ọba àwọn Àwórì nítorí pé wọ́n ṣòwò láti Bìní pé ó ti di ọjà ó dìlú ẹ wá fọ́ọ̀sì àwọn Àwórì nítorí pé ẹ ní nǹkan ogun ẹ dì wọ́n lọ́rùn mú gbà yín lọ́hùn pẹ̀lú ẹ̀ wọ́n bá yín jà lórí omi wọ́n bá yín jà lórí ilẹ̀ ṣọ́ọ̀hún ìníyìn ni ó kọjá ní Lagos Island tẹ́tí ń jọ ṣùgbọ́n náà àwọn tí ò jẹ́ pàtàkì inú ọmọ Àwórì àwọn tí ò jẹ́ pàtàkì inú ọmọ Èkó òun náà kọ́ ló ń jẹ́ ọ̀pá àṣẹgbé mọ́ wọn lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni àwọn ọba burúkú yìí tó wá ń jẹ ní ilẹ̀ Àwórì yìí àwọn náà ló ń pàtàn pé ìlú Èkó kì í ṣe ilẹ̀ Àwórì ṣé ìlú bàbá titi yín ni àbílẹ̀ bàbá titi yín ẹ fò lórí omi wá síbẹ̀ ni ẹ bá àwọn èèyàn lórí ilẹ̀. Ifun mama wa àbí bá tún mọ́gàjí kọ́lọ́ dẹ́lẹ̀ fún wọn ẹni rẹ mama yẹn nítorí bá jí láàárọ̀ olóhùn ò lè má jẹ̀bà ó ní àwọn Àwórì wọ́n táwọn bá wà nínú ọkọ̀ ojú omi àwọn gbọ́ àwọn láti bẹ̀ ó di ọjọ́ àwọn fẹ́ lọ ta ìfín àwọn á lọ rajà ń bẹ̀ bó ti mọ àwọn lára òun ò lè jí láàárọ̀ káwọn má jẹ̀bà ìyẹn mama àbí bá tún mọ́gàjí mama Bọ́lá Tinubu wá dé àwọn kan wá ń pìtàn Èrèlú kan náà ń pìtàn Èkó ó ń pìtàn pé Bìní náà ti wá ibo ló ti wá ẹ lọ wo orí inú tàn mo ṣàlẹ́ǹjì gbogbo ẹnikẹ́ni tó bá náà wọn mọ Èkó tó bá sọ pé kì í ṣe ilẹ̀ Àwórì ní ìlú Èkó kó bá síta mo ṣàlẹ́ǹjì ẹ̀. bó o bá dẹ̀ ẹgbẹ́ nǹkan tí yóò ní tìrí sọ lánàá kábíyèsí màmá kò ní bàjẹ́ fún yín ìyá yẹn náà wọn lábúlé ó ní gbogbo èmi ni màmá yẹn ń sọ omi sọ pé kàn tí mi pè é gbogbo èmi ni ọba ní kòrómọ kọ̀ọ̀kan ó lábúlé ló jẹ́ nígbà lọ́hùn wáyé kékeré ìyá Onítìrí sọwẹ́ pábúlé là ṣé Bìní ló wá ní ilẹ̀ àbí ilẹ̀ Yorùbá ilẹ̀ Ọlọ́fin Àgbódèrè ọ̀nà àwọn ọmọ káfọ́ wà káfàjẹ̀ wà káfọ́ gèdégédé wọlé ọlọ́kọ̀ délùú Ṣẹ̀rin ọ̀níwájú ọlọ́kọ̀ àmàsọ̀wọ́ èèyàn ọlọ́kọ̀ àsòdìdẹ̀ ẹ̀lẹ̀kẹ̀ wọ́n ń sọ pé kíní kan àwọn kan ibo ni ìlú ẹ̀ ibo ni ìlú bàbá ẹ̀ ibo ni bàbá iṣẹ́ bí ibi tí bàbá ẹ̀ bá ti wá ní kó o ṣàlàyé ẹ̀ jẹ́ ká bèrè fílẹ̀jẹ̀ àwọn alábúlé ẹni tó bá ní ilẹ̀ Àwórì àwọn ọ̀nù mẹ́ta ló lè kó Eégún Ìjẹ̀bú Ẹ̀pẹ́ àti Ìjẹ̀bú Kòròdú pẹ̀lú àwọn Àwórì gbogbo wọn yìí dẹ̀rẹ̀ Yorùbá ni wọ́n kìí ṣe Bìní. tẹ́ ẹ bá ti wá dé lẹ́kọ̀ọ́ tẹ́ ti gbé lẹ́kọ̀ọ́ tẹ́ jẹun Èkó tẹ́ mú mi Èkó ẹ máa pẹ̀lú ayé lọ́mọ Èkó ìlú bàbá yín ni kìí ṣe ìlú bàbá yín ẹ lọ bẹ̀rẹ̀ ìlú yín. torí ẹ̀yin ọmọ wọn máa lè ló ń balẹ̀ jẹ́ àwọn ọmọ àlè ló ń túlé mi ò dẹ̀ bá wọn wí nígbà tó di olówó Èkó tó bá síta tó ní Bìní lónìí kinní kan olówó Èkó tó jẹ́ àti Ìbàdàn ni wọ́n. ìdí bàbá Bọ́lá Tinubu yìí náà tó ń fọwọ́ gbá àwọn èèyàn pọ̀ ọ̀pọ̀ lójú ló lọ gbé bàbá yẹn lóyìn stone torí pé ọ̀n lágbára gómìnà ẹ̀ ń gbé nǹkan nìkan òun ló délẹ̀ tó ń sìn. ẹ má jẹ́ ntàn yìí lẹ́ni tí sífadé yẹn mọ́ Ìgbòho Òòṣà tó bá jáde tó bá ní kó má dìbò fún yín ẹ lost a lot of vote lẹ máa lost bí Gani Adams bá bọ́ síta lẹ́ni tó bá ní kó má dìbò fún yín thousands of votes lẹ máa lost. àwa ń wí tákàkà kẹ́ ẹ pa àwọn èèyàn mọ́ra kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ bàbá Bọ́lá Tinubu ẹ wá dojú ìjà kọ àwọn èèyàn ẹ ń wo bá ṣe fẹ́ bà ilẹ̀ yín jẹ́ nítorí pẹ́fẹ́ Abíọ́lá ṣe òun ni bàbá ìyá yẹn sọ ẹtẹtẹ ní tó lámìlaka tó la gbogbo ayé já àwọn alágàbàgebè òkè ọya wọ́n pa bàbá yẹn dànù yìí lọ́dún Abdulsalamu àìsàn máa tó wá fíìsì tiẹ̀ Major General Abdulsalamu ẹ̀yin dẹ̀ ń fi
ẹkọ́pítà lẹ fi ń pín nǹkan fáwọn èèyàn káàkiri ẹ sáfẹ́ jẹ́lé ayé irun ẹ̀dẹ̀ pẹ́lá yín ní mùmínì ṣé àwọn kan gbádùn kẹ́nìkan máa jìyà ṣé bí Islam ṣe kọ́ wa nìyẹn ẹ̀dẹ̀ ronú kúrò àdá kẹ́ jáwọ́ nínú ìdíṣẹ́ ibi. ẹ ronú kẹ́ẹ̀kúwàdà kẹ́ jáwọ́ nídìí iṣẹ́ ibi ẹ̀yin ìka èèyàn tẹ́ ń da gbogbo ìlú láàmú gbogbo àwọn èèyàn lè sùn. ara bàbá Buhari ò bá ti yá á ti fò fẹ̀rẹ̀ ó di London. ara bàbá Bọ́lá Tinubu ò bá ti yá á ti fò fẹ̀rẹ̀ ó ti di London. ṣé báwọn yẹn ò bá túlù wọn ṣe ẹ̀yin á máa gbéra ẹ̀ máa fò fẹ̀rẹ̀ ẹ̀ ti máa bọ̀ ń bí. ẹ̀dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀ ń ba ayé jẹ́ ń bọ̀rún jẹ́. exactly bàbá Buhari ó ń ba ayé jẹ́ ń bọ̀rún jẹ́. lára yorùbá ti yá ń sìn ó ti gbéra eré rẹpẹtẹ ó di ìlú òyìnbó ó di ìlú òyìnbó. ẹ̀dẹ̀ múlẹ̀ ayé ẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́ ẹ̀ mú gbogbo ẹ̀ bàjẹ́ ẹ̀dáwó ẹ̀ dá gbogbo ẹ̀rú ẹ̀ dá gbogbo ẹ̀rú kò sí náà ẹ̀fọ́ máa ja àwọn èèyàn òórùn nínú ìlú pẹ́ dé Nàìjíríà tẹ́ bá ti dé Muritala Muhammed ẹ lọ wo bẹ̀ ẹ̀fọn rẹpẹtẹ ni bẹ́ẹ̀ bá ti dé Muritala báyìí wàláhì tẹ̀lẹ̀ nínú yàpọ̀tù òru ló máa kọ́ bọ̀ yìí ló máa kọ́ sọ wípé come to the heaven we have been welcome to the heaven. wọ́n fi àjẹ gbogbo ayé ẹ̀ ń da ayé láàmú ẹni tí gbogbo àwọn mẹ̀kúnnù tó ń dìde àtònílé àtàlejò àti mẹ̀kúnnù wọ́n dìde wọ́n dìbò fún ó wá dé sí ó wá ń ṣe wọ́n ṣíkàṣíkà. mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àrídùn níyàn ò ní dìbànújẹ́ ọ̀rọ̀ ayé àdayọ̀ ojú rere la fi ń wọwọ́ ojú rere la fi ń wọ̀ lálẹ́ kẹ́yìn lọ́nà ìwà tí fìtílẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín bá ti wù tí ò dára ọwọ́ lọ́mọ aráyé fi ń túnṣe ẹ̀ẹ́rí bá ti ṣe ẹ̀rí ọ̀nà gbígbà. mo wá kí màmá ọlọ́jọ́ bíi ọmọ ẹ̀gbá mọlúṣàbí gbòǹgbà àkàlà ìyàwó Aisha Mọ́nísọ́lá màmá yẹn ń ṣe 20 ọdún lénìí ọjọ́ yẹn adalẹ̀ gbogbo àrídúníyàn ní dìbànújẹ́ àlàáfíà ara ẹ̀mí gúngùn màmá wà ní Cairo lénìí tí gbogbo wọn tó ń ṣe ọjọ́ ìbí tó ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí lénìí Aisha Mọ́nísọ́lá ọmọ ẹ̀gbá mọlúṣàbí gbòǹgbò àkàlà ẹ̀gbá tí ń gbani lọ́wọ́ ìṣòro wọ́n ní lórí òkè àbẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ náà gbé bí ọsẹ Aisha ibẹ̀ náà gbé tọ́ ẹ̀ dàgbà ilẹ̀ òmìnira wọ́n ní máa yọ̀ lórí Olúmọ wọ́n ní máa yọ̀ òun lọ́mọ ẹ̀gbá ń ké wọ́n ní 60 ọdún tẹ́ dà lénìí on the 1 July ànímọ́ owó ànímọ́ àlàáfíà àwọn ọmọ yá yàn àwọn ọmọ yá yanjú. àwọn ọmọ yá yanjú Aisha Mọ́nísọ́lá mo bẹ̀ your congratulations happy birthday to you long life and prosperity. Ọlọ́run á bá mi ṣàánú fún yín nínú omi ara yín Ọlọ́run á fún yín ní àlàáfíà ń bẹ o nínú ẹ̀jẹ̀ ara yín Ọlọ́run á fún yín lálàáfíà nílùú gbàdé ayé o ní gbórí bẹ́ẹ̀dì pìtàn wàhálà ìdààmú ò ní jẹ́ títí yín o. ọjọ́ 60 ọdún tẹ́ pé lẹ́ni ìwòye ọdún tó ń bọ̀ ṣe jù yìí lọ. ìyá máa flẹ́ńjọ ọmọ lọ́jọ́ òbí ẹ̀mí aṣọ̀pọ̀ ọdún fi kéèkì tèmi ránṣẹ́ tẹ̀tí fi ránṣẹ́ náà ẹ̀gbá mọlúṣàbí ìyá gbòǹgbà àkàlà ẹ̀gbá tí ń gbani lọ́wọ́ ìṣòro kí bá a wà ẹ̀gbá méjì ń jara wọn yàn bá a wà àwòrán ní ọmọ lọ́jọ́ òbí kí ti gbé o wàá ẹ̀mí aṣọ̀pọ̀ ẹ o àwòrán ní fi kí ẹ wá o. mo wá rí gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ó bẹ̀rẹ̀ látòrí Matthew Ọlámilékan Matthew bàbá wa Sóbò bẹ́ẹ̀ lọ
bẹ́ẹ̀ lọ mo rí prince kábíyèsí Adétúnjí olórí ọba Ìbàdàn ọba lọ́la ọba Kàbírà owó kò ní bàjẹ́ fún ẹ Adéjùmọ̀kẹ́ mistura Ọlámilékan Sóbò thank you very much mo rí gbogbo yín Adéríbigbé Abíọ́lá Nasiratu kò ní bàjẹ́ fún yín o mo rí gbogbo yín mo rí yín lé ní màá tún rí yín lọ́la nǹkan kan oníṣẹ́ ní kankan yín o ẹ máa rí jẹ gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program yìí tẹ́ bá mi like títí yín ò ní bàjẹ́ o bàbá wa Nasiru baálẹ̀ Nasiru ní Ìyèsí wà lọ bẹ́ẹ̀ baálẹ̀ nílàdó Bashiru gbogbo yín ni mo rí Prince Adéwálé Adétúnjí kábíyèsí bàbá Kàbírà ọba lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run wà lórí ipò bàbá Adétúnjí àríbẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ti lé tó kó Alice l'American beautiful lady oh God you thank you very much Adéníyì Ṣẹ̀yẹ ẹ̀ṣẹ́ Fọláhàn Láwálé obìnrin takuntakun thank you very much gbogbo ẹ̀yin tẹ́ bá mi like program yìí tẹ́ bá mi share kò ní bàjẹ́ fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá mi like tẹ́ comment lórí ẹ̀ kò ní bàjẹ́ fẹ́ni kankan yín Àdélébáre àrìnàkórè àkúyàbí òun lọ̀rọ̀ gbogbo yín máa jẹ́ o tẹ́ bá ti ń náwó ẹ máa rí mú tẹ́ bá ń lanu ẹ rí èèyàn pè ẹni ẹlẹ́ni onígbà ṣe ń ṣe mórí ẹ mayor bàbá show mórí ẹ thank you very much Matthew gbogbo ìgbà kò ní bàjẹ́ fún ẹ Jọkẹ́ Bello kò ní bàjẹ́ fún yín my good friend police officer Imeda thank you very much Metropolitan Police thank you very much God bless you I love you so much. Lọ́lá Adégòkè thank you very much. Kábíyèsí ìyá o ìyá olúmẹ̀ ìyá fún ẹ̀rí fún tọ́ Mọ́súnmọ́lá Àkànbí Aminatu l'American thank you very much God bless you mo rí ẹ màá rí ẹ lẹ́ẹ̀mí tówó tọmọ gbogbo yín lápapọ̀ Gbóyìnká Ayọ̀délé wọ́n ní ojúrere la fi ń wowó ojúrere la fi ń wẹ̀lẹ̀ àlẹ̀kẹ̀ Linda bẹ́ẹ̀ lọ wọ́n ní ìwà tí fìtílà bá hù tí ò dára wọ́n ní ọwọ́ lọ́mọ aráyé fi ń túnṣe ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ti ń nawọ́ sẹ́ẹ̀ mú ní ẹ̀ máa rí mú tẹ́ ẹ bá ń lanu ẹ̀ máa rí pè wọ́n ní olúgbàyìn ni mò ń jẹ́ wọ́n ní ojú nígbàyìn lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ nígbàyìn lọ́wọ́ ọ̀nà wọ́n ní aṣọ funfun nígbàyìn lọ́wọ́ òkú wọ́n ní bí ọ̀wọ̀ wa bá pé gba nínú ìtì ọ́níga tí wọ́n ní dayọ̀ ọ̀rọ̀ gbogbo ojú tó ń wò mí gbogbo ọkàn àtọwọ́ tó ń bá mi share program yìí ọ̀rọ̀ yá dayọ̀ ẹ̀ẹ́rí náà tó ẹ̀ẹ́rí lò tó ẹ̀ẹ́rí jẹ tó àlàáfíà tó kún ṣọ́ṣọ́ á wọlé tẹnì kọ̀ọ̀kan yín ọ̀nà yín ò ní dìbànújẹ́ o wàhálà ìdààmú kò ní kan ẹnì kọ̀ọ̀kan yín ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò mo dúpẹ́ mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní kọ̀pá gbogbo ẹni tó bá tabá kó má fi ṣàfihàn ẹnikẹ́ni tó bá kàn tó bá mọ̀ pé recognition lórí ilẹ̀ Oòduà yìí kàn ń ó kàn nílé ó kàn àlejò kí gbogbo akábá dá sí lórí recognition gbogbo wa káàdì píríntì fúláàgì wa dání ọjọ́ kẹjọ tó bá ti declare Oòduà nation gẹ́gẹ́ bí màmá wo Onitiri pẹ̀lú bàbá Bánjí Akíntóyè àti Chief Adéyẹmọ Ògbóhò mo fà kí kòkò yìí kí ọ̀rẹ́ mi Adékọ́lá Azeez bẹ́ẹ̀ lọ àti Red Lion àti gbogbo àwọn olólùfẹ́ ilẹ̀ Oòduà lápapọ̀
Bilikis Adebayo, mo kí gbogbo yín. Aramide Gold, thank you very much. God bless you. Bewa Dieta Oko, thank you very much. Mo kí Arewa obìnrin. Mama Balola, thank you very much. Àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Lákòókò yìí mo fi àkókò yìí dágbére fún yín pé àdélébáre àrìnàkóre àkòyábí òun ní ti gbogbo màá tún rí yín lẹ́ẹ̀mí màá tún rí yín ní next program nǹkan kò ní ṣe ní kankan ọ̀hún ní wèmí náà ti. Thank you very much. God bless you.